Gbogbo ẹ̀yin tí ẹ ní ìtọ̀ ṣúgà, òun níṣẹ́ yìí wà fún. Nǹkan tí ó kún obìnrin lójú, òun ló máa ń kún nínú. Ọlọ́run jogún nǹkan tó pọ̀ sí ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n a ti yọ́ máa lè. Òun ló fà á tí a fi mọ iye kan tí a ní. Tí o bá ti ní ìtọ̀ ṣúgà, ìbá jẹ́ 100 years ló ti ní. Lọ ṣe nǹkan yìí. Tó bá ti ṣe, tó bá ti jẹ́ fún ẹ, ṣé àìfẹ́ lòmíì, má jàbára mọ́re jẹ. Má gbowó lọ́wọ́ ẹnikẹ́ni fún iṣẹ́ yìí o. Torí ẹni tó fún mi ò gbowó. Mo dẹ̀ ti confirm ẹ. Ṣùgbọ́n tó bá ta ẹ lọ́rẹ kó gbà á. Ìwọ tó dẹ̀ fẹ́ gbọ́ iṣẹ́ náà tó bá ti jẹ́ fún ẹ. Ní èpè, ní àdúrà, kó fi kan rẹ́sẹ́. Tí n bá dẹ̀ decide pé kó ta mi náà lọ́rẹ, ta mi lọ́rẹ. Nǹkan tó máa ṣe rèé. Wàá wá èso abèrè méje, ẹyọ méje péré. Wàá wá orógbó ẹyọ méje. Wàá wá àlùbọ́sà ẹyọ méje. Wàá wá àgbọn méje. Tó bá ti jí láàárọ̀, kó tún jẹ anything, wàá jẹ èso abèrè ẹyọ kan. Tó bá di ọ̀sán, wàá jẹ orógbó ẹyọ kan. Tó bá di alẹ́, wàá jẹ àlùbọ́sà ẹyọ kan. Tó bá ti wá jẹ àlùbọ́sà yìí tán, wàá wá pa àgbọn yẹn, wàá mú omi ẹ̀ sí. Bó ṣe máa ṣe fún ọjọ́ méje nìyẹn. O ò ní gbúròó ìtọ̀ ṣúgà mọ́. Ẹ kàn fi lè lọ dán ọba Sólómọ́nì wò. Ẹ mọ̀ pé mi ò gbowó lọ́wọ́ yín. Torí mo rí pé àwọn tó ń complain kíní yẹn pọ̀ nínú ayé. Ẹ lọ ṣe nǹkan tí mo ní kẹ́ ṣe, kí wá jábọ̀ sí mi. Ṣùgbọ́n ṣe ìtọrẹ àánú o, lẹ́yìn tó bá ti jẹ́ fún ẹ. Má bá tènìyàn jẹ́ o. Ọlọ́run máa tún tiẹ̀ ṣe. Nàìjíríà sì máa da fún ìwọ tó bá fẹ́ káyé ẹ̀ dá. Ayé gbogbo wa ò lè dá papọ̀ o. Ìwọ tó bá fẹ́ káyé tiẹ̀ dá, láyé ẹ̀ máa dá. Ayé gbogbo wa ò lè dá. Ayé àwọn kan máa burú, ayé àwọn kan máa dá. Nínú àwọn táyé ẹ̀ máa dá, èmi máa pẹ̀lú wọn àti ìdílé mi. Mi ò sọ tiẹ̀ o. Share fídíò yìí o. Má jẹ́ abára mọ́re jẹ o. Ire o. Fún àǹfààní yìí tí ẹ ti gbọ́ nípa àwọn awo ìjọ ọmọlúwàbí, WhatsApp number àwọn awo ìjọ ọmọlúwàbí relé àwọn awo tòótọ́ 09118739878. Ẹ pè wọ́n lórí WhatsApp. Ẹ bá wọn sọ̀rọ̀ lórí voice message ní WhatsApp. Wọ́n máa dá yín lóhùn. Àjà Olúpẹpẹ relé